Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Rí ni rí bẹ́ẹ̀ wò náà ó le jù èyàn wọrú eléyìí tó bá wọ eléyìí tó bá ti ń bọ̀ náà èèyàn ti máa rí pé yes èèyàn dé torí kí n mo fashion. Ṣáṣọ ilé lọ pẹ̀lú ẹ̀ ṣáà ó lọ ilé lọ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí léèsì mo kàn máa ta fún yín mo kàn máa ta fún yín aṣọ ẹ̀ àbí kí n má ta gan torí mi fẹ́ kó pọ̀ bá mi gbé báàgì yẹn wá gbé pọ́ọ̀sì ọkọ yẹn pọ́ọ̀sì yẹn gbàgbàgbà ó lọ jù pọ́ọ̀sì eléyìí wọ́n ti wájú yẹn ó tẹ́ ẹ mọ́ òun ẹ wò ẹ rí ẹ ti Facebook ṣe ti rí ẹ rí bẹ́ẹ̀ ó lọ bàjẹ́ pọ́ọ̀sì bó ṣe wà yìí mi ì dẹ̀ fẹ́ ta àbí kí n ta ni àdàbò ìbò ẹ̀ máa ṣe ìlú mi fún wa ṣé ìbò ẹ̀ lè ti ṣe ìlú mi fún wa báyìí. òun náà mọ̀ pé best option àmì wa máa ṣe kò ní option. kò ní option ok 75 ní pọ́ọ̀sì ṣe eré lè bàtà wà ẹ mú bàtà síta mú bàtà wà ele kẹrì lẹ́sì 55,000 ele 80,000 ni má lọ sáré para ele slippers yìí ṣe rí slippers yìí ẹ tí ẹ lè rí kiri náà ìyẹn ò ń ṣe kíní kò ń ṣe ohun tó kọ́ mọ̀ bí slippers ṣe wà ẹ lè rí kiri kò ń ṣe nǹkan tó kọ́ mọ̀ ṣùgbọ́n 30,000 ní ṣá 30,000 kò kọ́ mọ̀ ṣe rí ẹ ti rí sóòlù yẹn ni bí sóòlù ṣe wà tọ́ bá gba mọ́yàn lórí kò ní dùnyàn ẹsẹ̀ kan ológbò bó ṣe wà 30,000 ni mélòó tí ẹ bàtà tó kù ta ni mélòó ló kù láti fá mélòó bàtà yóò pọ̀ má ti tà tán bàtà ilé yóò pọ̀ mélòó lọ kó ẹ bá mi kà yókù wà ṣẹ́rí. ẹ jọ cruise level láwa o cruise level láwa cruise level láwa o ẹni ọjọ́rú ani àìkú àṣẹ ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ẹ̀rí. Adétutù kí ẹni wọ́n nìdí ó wọ̀ adémi nìkan náà ṣe fún gbọ́dọ̀ ti fẹ́ rí ilé pọ́ọ̀sì bó ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wò pọ́ọ̀sì ṣe rí ewé tí wọ́n yà sí ara ẹ̀ 8 ló kù àmọ̀mọ́ ìyá ewé sí ara ẹ̀ àmọ̀mọ́ ìyá ewé sí ara ẹ̀ àmọ̀mọ́ ìyá ewé sí kìíní yìí because ṣe rí ewé yìí lásán kí ló fà á tí mo fi ṣe ewé yẹn sí before kí ni mo kọ́ fẹ́ yà sí ẹja mo rò pé mi ṣẹja sí ojàre jẹ́ ń ṣe ewé sí ojàre
jẹ́ ń ṣewé because mo mọ̀ pé àwọn eléwé ń jẹwé yẹn wọ́n á lè rà lé ṣe mọ̀ pé símbọ̀ àwọn kan lélẹ̀ lélẹ̀ àwọn eléwé ń jẹwé wọ́n á lè rà àti pé mo mọ̀ọ́mọ̀ ṣe torí kíní kó lè bá mu. Setiri. This is beautiful. Ele. Lele 75. Ele 80,000. Ẹ̀yin èèyàn ọmọkùnrin tẹ́ ń dá lóhùn yẹn kí ló tẹ́ ń dá lóhùn ẹ bá fọmọ yẹn lẹ̀ ṣe rí ẹ̀yin èèyàn kì í wò mí ṣá you don't give attention to some people you don't give it to them this year mo sọ fún mi pé cruise level ni mo wà pé bàbá mi gbé pọ́ọ̀sì eléyìí wá tó jẹ́ black wọ́n á lọ fún eléyìí cruise level lèmi wà ibi ìbàyìí àwa máa tajà rẹ̀ a máa tajà a máa fi lówó lọ́wọ́ a máa ṣe dáadáa ẹ mọ̀ kó ti yẹ kí n lọ sí China èèyàn kan ló dá mi dúró tí mi ti lọ sí China Ọlọ́run ẹni yẹn kò tí ì gba visa ẹ̀ kò tí ì ṣe invitation ò tí ì jáde ó dẹ̀ ń dùn mí gan ó da movement mi rú fọ̀dì yìí àgbọ̀n mi ìṣeré o tó o bá jẹ́ pé bóyá ẹni yẹn bóyá mo ṣe máa ń wẹ understand mi ò torí ẹ̀ I'm not happy ṣàlọ́rọ̀ kan eléyìí lọ pẹ̀lú ẹ̀ àwọn pọ́ọ̀sì yóò 75 ni wọ́n cruise level lọ́wọ́ mú eléyìí wá fún mi èmi tí ẹ̀ nílò gbé pọ́ọ̀sì wá òmùrù tó wá pọ́ọ̀sì mi wá èmi nílò pọ́ọ̀sì eléyìí ẹyẹ kan tó kù náà rè ó pọ̀ wá yọ owó ẹ̀ síta káwọn èèyàn ti ẹ̀rọ owó ẹ̀. ọjà là ń ta ọdún yìí o ẹgbẹ́ bá ṣe gẹ́gẹ́ ẹjọ́ torí Ọlọ́run lórí tó bá fà báyìí tó bá ń lọ báyìí wá kàn máa ṣe lóní skẹ́skẹ́ bámi tún ṣe lè a máa ṣe lóní skẹ́skẹ́ gbàngbàngbà skẹ́skẹ́ ẹ̀yọ́ ọmọ ìyẹ́dẹ̀ wò mí títí ẹ̀ẹ́dẹ̀ já ọjà yẹn kó dà ẹ̀ ṣe dáadáa kí ló tẹ̀ ṣe báyìí mo sọ fún yín pé tí mi ò bá rí àwọn yẹrí yẹn mi ní lè sùn mo rí àwọn earrings kan wà bí bàtẹ́ yìí pé ó ṣe ìjà wọn ní ìrìn sùn. $75,000. $75,000. o ṣàfẹ́ 75,000 ọ̀rẹ́ cruise level làwọn àṣà lọ́rọ̀ kan ṣá ẹ̀yin kọ́sọ́mà mi àtàtà ẹ̀yin kọ́sọ́mà mi pàtàkì àwọn ọmọ ẹ̀wù anájà ẹ̀rí tọrọ mi mo ti fi yẹn hàn mo ti fọwọ́ yẹn hàn tó ti sọ wá ẹ̀rọ ọmọ ìlú ọ̀fẹ́ kí n fọjà àwọn èèyàn ọ̀la náà a ní mo ti fàwọn ilé wọn eré lọ fúláì náà sí i gbogbo design ẹ ti wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ti wọn lẹ́yọ kọ̀ọ̀kan tán ó yẹ ẹ fi sínú iṣẹ́ kínní ẹni islamia àwọn chain onílọ́ǹgì yìí ẹ má fi wọ́n sí tààrà mọ́ ẹ má kó wọn sínú ilé wọn ò gbọ́dọ̀ ẹ má fi wọ́n sí tààrà mọ́ ẹ má kó wọn sínú ilé so àwọn Swarovski wọ́n wà lójú kan kí Swarovski wà lójú kan. Kí ni?
ó kọjá àjàgbà. ló ń ṣe àwọn yẹrí yẹn ni àwọn yẹrí yẹn ń bọ̀ báwo rí. Earrings ò bọ̀ àwọn earrings mo ṣe ìgbà lónìí earrings mo ṣe ìgbà lónìí mo sample mi wà mo sample mi méjì báyìí o báyìí tí wàá lè ṣe báyìí o ti mú sample lè ó yẹ kó yẹ ìgbà kí ló ń ṣe ẹ gan tí wò ó tiẹ̀ mọ nǹkan kan another sample rẹ̀ máa yọ fún ilé ẹ̀kọ́ kan lọ ẹ má wọ̀ rí ẹjọ́ di lọ́la má wọ̀ rí mo ń bọ̀ ní sùúrù ẹ má yẹ kó mi ò fẹ́ kẹ́ má yọ sample yẹn. omble oya gba ilé sàn ẹ máa wo bí tẹ́ ti yọ yẹn omble gẹ̀gẹ̀ omble ẹ̀yin tàti ayẹ́rì gidi àtàrà omble àṣẹ ẹrù rán ó yá òun da omble mi tún dáa èyí tẹ́ ẹ̀ bá ti yọ da omble tẹ́ mo ti fi lé ìwọ̀n ẹ̀ mo ti fi ìwọ̀n ẹ̀ omble ó pọ̀ ẹ sì máa rí ti Tinubu bẹ́ẹ̀ o omble ó dé omble ẹ máa rí Tinubu bẹ́ẹ̀ ẹ máa rí ti Tinubu bẹ́ẹ̀ ní òṣèré ó kọjá àjàgbàjàgbà omble wọ́n dé wetin àdìlọ́dún ìṣẹ̀ lọ́dún yìí máa lówó lọ́dún yìí máa lọ́lá lọ́dún yìí máa ralẹ̀ máa rọ́tọ̀ bí ẹ̀jẹ̀ mi èmi á ṣe ohun ayọ̀ lọ́dún yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ rí omble òtírí figure 8 nìyẹn kò so nítọ̀hún níbo kò so nítọ̀hún níbo wéèdẹ̀m níbo ẹ wò ẹ tún wò ó ń tún náà ó ń tún èyí àwọn yẹn rí yẹn ní òṣèré lè máa fọ ẹ òun rè òun tún dà òun tún rè ace kò bẹ àwọn yẹn rí rè kò bẹ kí ló ń ṣí ẹ kò bẹ ẹ kúrò ń bẹ yẹn náà èmi ò fariwo ẹjọ ẹ bá bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ẹ bá ti sọ ẹ bá yẹ kára lé kejì má bá yín gbọ́ ẹ bá sọ díẹ̀díẹ̀ ẹ bá fúnra yín sọ one by one ẹ bá ti fa àwọn ṣẹ́ ti ta ló má fi iṣẹ́ pa mí jọ ilé ti tó má fi iṣẹ́ pa mí jọ kó bẹ́ẹ̀ má fi iṣẹ́ pa mí jọ eré má fi iṣẹ́ pa mí jọ kó bẹ́ẹ̀ má fi iṣẹ́ pa mí jọ kó bẹ́ẹ̀ figure 8 sẹpẹ́ figure 8 figure 8 àwọn ti Tinubu nìyẹn sẹpẹ́ figure 8 òde ẹ káàbọ̀ òde sẹpẹ́ figure 8 sẹpẹ́ figure 8 ọ̀tàwà omble ẹjọ́ dọ́là mo ní àwọn sets àwọn jewelry sets tí omble mi ò fariwo bóyá ẹ kàn wọn kí ní ẹsẹ ẹgbàrá bóyá kó wọn sẹgbàrá ẹ kàn wọn yẹrin gbìyànjú kó kàn wọn yẹrin gbìyànjú ó 1 dozen nínú kíní ẹwù ẹjọ dọ́là ẹwù máa fún impress lọ lẹ́yìn ìṣòrí burúkú mi ìrántí price bọ́ṣẹ́ ìmọ̀ ìbẹ̀rẹ̀ ṣáàtì yẹn tí wọ́n gbé ẹrù yẹn dé báyìí ara mi ò balẹ̀ àwọn yẹrin gbìyànjú ló ń ṣe ní gískìs no mo kàn fẹ́ béèrè ni èmi kàn fẹ́ béèrè police question kan ni kó o tètè dá mi lóhùn ní ìsìn kí ló fẹ́ ṣẹlẹ̀ no mo kàn béèrè kinní kan lọ́wọ́ yín ni àwọn ẹrí eléyìí ò kì kò wúwo
bẹ́tì tèmi ṣe fẹ́lẹ́ tó dàbí ìgbà tó yẹ pé wọ́n ti fi áyọ̀nù press etí mi. Ìwọ wòran. Ìwọ wòran. Kí là ń wí, kí lẹ̀ ń wí, kí lẹ̀ fẹ́ máa bá wa sọ. Ìwọ wòran. Kó dédé no. Irú pàtí ọkọ ya yẹn kó yọ lọ́ọ̀kan etí ẹ̀ náà máa wò pé kí leléyìí, kí ló gbé dé ìta leléyìí waiting níbo ló ti ń bọ̀. Ẹ bá pe màdàmú yẹn gan la fẹ́ ẹgbẹ́ ìfẹ́lẹ́ létí ó fẹ́lẹ́ létí ni wọ́n ṣe fún àwa tètè wá pẹlẹbẹ báyìí bí irú tèmi kó wá tún wá lọ jẹ́ ìwọ tí etí ẹ nípọn kó jẹ́ ìwọ tí etí ẹ lọ nípọn kó jẹ́ ìwọ tó jẹ́ pé etí ẹ lọ gbọ́ra mi wò waiting kí ló ń ṣẹlẹ̀ ta ló ń pariwo ń bẹ̀ yẹn wọ lọ patí ọkọ ìyàbọ̀ ọ̀bà ìwọ náà máa kọ́ fún lága ìwọ náà máa kọ́ fún lága ìwọ náà máa kọ́ fún ẹ lága mo ń sọ fún ìwọ náà máa kọ́ fún lága jẹ́ ìṣàlàyé kiri kan fún yín irú àwọn kinní tàǹtà yìí ó yẹ yín kó ra lọ wọ̀ kí irú ìyàwó president wa kó ra kí bàbá ìyá ẹ kó kàn ra lọ kẹ́ méjì kó débẹ̀ wàhálà àwọn àmà àgbààgà fún un ṣóyè yìí aṣọ́lá kọ́ lè yàn ńlá aṣọ́lá rẹ̀ máa you understand aṣọ́lá máa wò wòran aṣọ ọ̀tọ̀ ní kéèyàn wọṣọ kó fine kó gbé dúró lára ọ̀tọ̀ ní kéèyàn wọṣọ kó má fine ẹlòmíì máa wọṣọ kò ní fine ẹlòmíì dẹ̀ máa wọṣọ dẹ̀ máa fine bó ṣe wà nìyẹn báyìí káwọn èèyàn máa dẹ́rù báyìí you understand tó bá ti rí nǹkan tó fine kó rà ṣùgbọ́n ní bí ayé ṣe ń lọ nísìn ṣó kò yẹ ṣó àwọn ṣàgbẹ̀lẹ̀ jíjòyò wà ó lọjà ó lọjà ó ń lé ever ẹ̀yin tèmi ẹ má jà ẹ má bá yàn jà o ẹ ṣáà máa ṣe bísínẹ́sì yín ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀ tó bá lọ máa báwọn èèyàn ẹ̀sẹ̀ ìjọba tó bá máa báwọn èèyàn ní ìsìn wọn máa ṣe kíní kan ó gẹ̀ẹ́sì wọn lọ máa lọ báwọn èèyàn báyìí kí wèrè di púpọ̀ o torí àwọn ìjọba ti sọ fún wa ní ìsìn pé àwọn wèrè táwọn ti rẹ́gísítà orúkọ wọn ní gbogbo ọdún tó kọjá yẹn ní gbogbo wèrè ọdún tó kọjá yẹn wọ́n ní wọn ọ̀sán ó yẹ náà àwọn tó ń wò lọ́wọ́ ní ìsìn ṣùgbọ́n náà fẹ́ kí wọ́n rẹ́gísítà orúkọ ẹ̀ mọ́ wèrè níwà ẹ̀ a lọ máa bá wọn di wèrè ó dá o ẹ ṣàrọ̀ máa ṣe tiẹ̀ kó ra máa ṣiṣẹ́ èyí kọ́sọ́mà tẹ́wálé ni màá ṣe àwọn èèyàn rajà ọlọ́run kàn bá mi àní tí ì bá ṣàlàyé fún mi ẹ yẹ kó lọ àwọn èèyàn kan àwọn ọkùnrin aṣọ ọkùnrin náà wàá mú nírọ̀lẹ́ torí tí mi ṣeré torí tí àwọn ọkùnrin yẹn tó wàá mú aṣọ yẹn torí tí wọn ẹ mọ̀ pé mi kò síbi tí máa kẹ́rù sí even lè wà láì gègé kò sí àyè báyìí gbogbo everywhere mo ti fi ṣe yàrá òsìkò gbogbo ẹ̀ mo fi ń kẹ́rù sí gbogbo yàrá ọmọ mi gbogbo apamẹ́ǹtì mi yẹn mo fi ọlọ́run búra tó bá ti láti inú sitting room ẹ̀ wàá máa gorí ẹrù mi ṣé yẹ yín ọ̀dọ́ kọ́sọ́mà yẹn dé tọ́nà ọ̀fẹ́ mo ti ẹ̀kọ́ rò pọ̀ ń ṣeré ni ẹ wá o ẹ má dá ọmọ láàmú fún mi má máa mọ́tò mo tún sí kẹrù àti tí ń kẹrù làjí létí tẹ́wọ́n máa ṣe wàhálà ní o torí ọmọ tí máa jí rán lọ láàárọ̀ ọ̀la ó máa jí lọ àbí kó tiẹ̀ lọ lálẹ́ kó wá máa jí bọ̀ láàárọ̀ ọ̀la bá mi pé Fatai bá mi sọ fún Fatai pé ṣé ó lè lọ gbẹ́rù làjí létí lálẹ́ Fatai ṣáà pa nìkan lè lọ orí ẹ kó wájú mi gan ẹ kó lọ́dọ̀ ya yìí kó wájú mi lọ́dọ̀ ya yìí lẹ́nu yẹn náà mo mọ̀ kó wọn àbẹ̀wò ìṣó kó bí tí ẹ kó máa mo ìfẹ̀ràn alájílé tẹ́ni kó wá lọ kẹ́rù wá fún mi anáwọn ọ̀dà kan láàárọ̀ la bí àwọn àjí lọ láàárọ̀ la yábẹ́ lọ iṣẹ́ àwọn abolẹ̀ lọ láàárọ̀ la síra máa lè mọ nǹkan tí màá ṣe ṣé kò yẹ kó ṣe wà yẹn a ṣe máa lọ ajílé tẹ́ lọ kú ẹrù
mo ní tẹ́ ẹ bá rí pé ẹni ṣe kí ni wẹ́jọ́ torí mi ní ọmọ ọlọ́mọ náà kọ́ lọ dìdí lọ kó ẹrù ó ti kọjá ìjàgbọ̀yà ní ọdún ojoojúmọ́ báyìí a máa kó ọjà síta a máa jọ ọjà ní ayé tá a wà ní ìsìn. Use what you have to get what you need. Nísìn nǹkan tó o bá ní ṣó ẹ̀ kó o jẹ́ ká gbogbo wa ká máa rí báyìí kó o máa ta kí gbogbo wọn máa ta wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kálukú máa tajà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. No need for kinní kan ẹjọ́ Obanla Elizabeth lórúkọ mi ń jẹ́ o iye onípàdà lágbọ́ ti kú yọ o ẹjọ́ nítorí Ọlọ́run pàdà làwọn à ń ta o pàdà là ń ta o pàdà là ń ta o ìrìn wáyé láfọ̀ ọgbẹ́ sí 5% ìjà mi kò yà sún sẹ́yìn kí ló fẹ́. kọ́lọ̀ ò nà wọ́n. ṣé kọ́sọ́mà tó ń fún ẹ ní aṣọ òmò kọ́lọ̀ tó fẹ́ mú ni kọ́lọ̀ ilé ló máa jẹ́ yá. So kò jù bẹ́ẹ̀ lẹ́yìn tèmi on a cruise level la wà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bù mí o ẹ má bù mí o ẹ bá dẹ̀ bù mí kí ló kàn yín. àwa mi lọ bọ́lọ́dẹ ṣọdẹ àwa mi lọ bọ́lọ́dẹ ṣọdẹ òde ire ó ti yá o òde ire ó ti yá o. kéèyàn máa fi irú èmi báyìí kéèyàn máa fi mí wé ráwọn tó lọ sí pàtí ẹ̀yìn kí lorúkọ bàbá ọkọ ìyá yẹn ni ó kọjá jágbajàgba kí ló wá tiẹ̀ rẹ̀ ní mú wa dání káà náà lọ síbẹ̀ pàtí ju pàtí lọ ó kọjá jágbajàgba àti bàbá yẹn ó dùn bàjẹ́ white ní all white ní gbogbo àwọn èèyàn wọ̀ gbogbo àwọn èèyàn ó dà ìpọ́n sọ pé tó bá white ò ní wọ ní white ní gbogbo àwọn èèyàn wọ̀ àwọn tó lọ bẹ̀ white ni wọ́n wọ̀ òde àwọn tó gánú ayé òde àwọn olówó ẹjọ́ nítorí Ọlọ́run bóyá kì í tiẹ̀ pé mi ká ní mo tiẹ̀ tún lè pè tó lè tí mo kú mi wọ́rú pàtí yẹn wọ̀ ká ní mo lè pè tó mí ní sẹ́ńtì máa pè mí ti next year 86 ṣé lè máa ṣe ti 6 years birthday ṣé máa ṣe pàtí ṣá ẹ pè mí ẹ mú mi dání ibẹ̀ yẹn náà òun èmi náà lọ orí mi má gbàbọ̀dé ìpín mi má gbàbọ̀dé pàtí bàbá Akànnì Ọkọ̀yà eleganza láyé kan tí mo wáyé kí ló mi lọ rú pàtí yẹn ní màá máa dùn ní ibi tí n bá lọ sí báyìí àwọn tó gánú ayé tí wọ́n àwọn tó ṣe gbọ̀nràn ganan lọ rú pàtí yẹn lẹ́kọ̀ọ́ ẹ bá ń gbọ́ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ̀kọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ àti àwọn tí wọ́n dá mọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ ní àwọn náà máa ń lọ rú pàtí òye fún jẹ́nẹ́rà òye fún jẹ́nẹ́rà ẹ bá báyẹn lówó gan kọ̀ǹfàmà olówó ni kọ̀ǹfàmà olówó ni bàbá aligansa yẹn kọ̀ǹfàmà olówó bàbá eleganza gbà mí o eleganza gbà mí o àwọn yẹn wọ́n ti ń wẹ̀ nú wọ́n ti ń wẹ̀ nú owó tipẹ́tipẹ́ èèyàn máa ní pati bàbá eleganza yẹn rí ọ àti ṣé pati àwọn pati níbo ẹ bá fi kúwé orun ẹ bá máa fi kúwé orun rárá ó jura wọn lọ ó yẹ ká máa mọ lẹ́gùn ara wa Ọlọ́run kì í tẹ̀lé nínú mi lọ́rù pati yẹn ó dùn mí gan pẹ́ àní tí ìbá lọ́rù pati yẹn mọ mi ní ká lè mi lọ́rù pati yẹn wàláì kí ọdún yìí máa fi parí máa pòsì ẹ̀ lójoojúmọ́ ni tí mo lọ pàtí ẹ̀ lẹ́gánsà tí máa pòsì ẹ̀ lójoojúmọ́ ni máa pòsì ẹ̀ lójoojúmọ́ pé mo lọ pàtí ẹ̀ lẹ́gánsà Ṣadé Ọkọ̀yà sísítà mi pèmí sí pàtí bàbá ní nẹ́ẹ̀sìá ohun mi wà kó rí mi burú kọ́dún tó parí kémi náà ti ẹ̀ enjoy ìpẹ́ láwọn olówó kí ní ayé kan tí mo wáyé kémi náà bá àwọn bàbá yẹn jókòó kí n wà rú pàtí yẹn àní ẹ fàgà mi sẹ́yìn agbo ẹ̀yìn lọ́nlọ́ ẹ̀yìn agbo èmi máa ṣàdé bẹ́ẹ̀ náà ṣá ẹ fàgà mi sẹ́yìn agbo máa jókòó ó pè mí irú pàtí abẹ́lé gánsà yẹn ẹ jọ ẹ ṣàánú mi
ẹjọ́ ẹ mú mi lọ bá ti dọdún tó ń bọ̀ ẹ̀yìn ìyẹn mú mi débẹ̀ máa lọ máa ṣe ọmọ dáadáa mí ní ẹjọ́ obìnrin ni ẹ má dojú tì mí o ibẹ̀ yẹn wù mí lọ gan pàtí eleganza láyé kan tí mo wáyé tí n bá ti lọ rú pàtí yẹn mo ti wà fòfin ìláyé mi kán ọmọ mi máa pè mí báyìí pé ẹ lọ mọ́mì mama kánà ọmọ mi máa bá sọ máa ní ẹ lè lọ àmì yẹ ọmọ pàtí bàbá eleganza do you know eleganza go and google the name eleganza lọ́wọ́ pàtí wọn ò yé ọjà. ẹ̀yin yẹn tiẹ̀ dúró ẹ̀yin yẹn ẹ̀ ṣàkíyèsí nìkan ẹ̀ rí Fúnkẹ́ Akíndélé ṣọ́ra ẹ̀ Fúnkẹ́ Akíndélé wọ́n wá ń dáṣà pé ó ní àní sùn àwọn mẹ́rin àní sùn bá wọn dáṣà àní sùn bá wọn dáṣà àní sùn jẹ́ ká sùn jẹ́ ká rójú oorun onídàájẹ́ àwọn asẹ́ni tí ò bá róorun sùn ikú ló ń jẹ́ bẹ́ẹ̀ yìí ní pẹ́ kú nílẹ̀ ṣe wà ẹ̀mí mi gbọ́dọ̀ gùn wó láàní sùn. Owó tó pa yẹn pọ̀ lóòótọ́ ojú kó sọ pé bí wò bá fẹ́ lójú oorun torí owó yẹn owó àdẹ ní kò sọ pé àní sùn má bá wọn dárò àṣà àní sùn yẹn o àṣà burúkú ni kéèyàn sọ pé àní sùn. Fúnkẹ́ Akíndélé ṣọ́ra ẹ̀ o má bá wọn ṣòṣèlú o torí owó tó tiẹ̀ pa yẹn Fúnkẹ́ owó tí Fúnkẹ́ pa yẹn tí Fúnkẹ́ bá fi jáde lẹ́kọ̀ọ́ yìí máa náwó gan lẹ́kọ̀ọ́ yìí owó yẹn tó ṣe pa yẹn ó tó bá APC fà Fúnkẹ́ èmi PDP ni àbó tí kò ní PDP èmi ò mọ̀ ṣá Bíntù làwà èmi máa send ẹ wò Bíntù làwà nọ́mbà mi 07060403600 kọ́mẹ̀ntì ni mo ṣọ́ látàárọ̀ 07060403600 Tọ́lá Àjàyí Òdòkó ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọmọ Oǹdó Àkúrẹ́ yẹn Èkìtì yẹn ẹ ṣọ́ ara yín wọ́n ti dé bíbà àwọn ọmọ APC ni wọ́n ti wà bíbà ẹ jọ 07060403600 ẹ jọ bọ́lá àdìsá àti dé cruise level ti tó yẹ kí n lọ jẹun ace kí ló gbé wá àmàlà irú ẹran ló fún wa ẹran ọ̀gbẹ́ àmàlà tẹran ọ̀gbẹ́ ní àti ṣéwédú ní àbíyẹ̀fọ́ lébólé gbé sí wa ṣéwédú ìrẹ̀lú àmàlà tẹran ọ̀gbẹ́ ẹran ọ̀yà bàbá ti fẹ́ràn ọ̀gbẹ́ sábà ti gẹ̀rọ ẹni kójú mi ti lẹ́rìí ojú mi ti fẹ́ sùn láti délé nsì láti wẹ̀ láti jẹun tán sí láti délé láti wẹ̀ mo lọ sùn ní ojú ti lẹ́rìí mo lọ sùn ní bí ò fi bẹ́ẹ̀ ní time lọ títí good level láwà ojú òní tí mi ní wá ẹ̀yìn tí ẹ̀yìn tèmi I love you ẹ̀yìn tẹ́ ẹ̀ lọ́ọ̀ fún wa yẹn kò sí tá a máa ṣe sí àkúnípokùnso ava ẹ̀yin tèmi ó dára I love you dákúdákú dànù ẹ jọ omble ọjà làǹtà lọ́dún yìí gbogbo àlà máa rí kàgéjì ẹ̀yin èèyàn I love you o ẹ jẹ́ kára mi yá tó ti máa lọ gbé nílùú wa ní ìsìn a ní mo fẹ́ kọrin fún ọ̀fáǹsì mi orin yẹn ń gbé mi inú gan ó ń gbé mi lọ́kàn mo fẹ́ kí àwọn customers tó ń fún mi lówó jẹun ẹ̀yin èèyàn ẹ ti fowó spoil mi ẹ mọ̀ kí àwọn èèyàn ti fowó spoil mi ẹ ti jẹ́ kí gbogbo nǹkan ẹ ti máa yé dẹ̀rọ̀ fún mi wetin ẹlẹ́ni business ó yá tó ṣe báyìí máa ṣe ìṣòwò ó ti síwèrè anywhere omble mi ní wá yín sí ẹ̀yin ọmọ Ṣàngó Adó-Odò Ọ̀tà ṣe ẹ ríṣẹ́ tí yáà ṣe síbẹ̀ yẹn ẹ ríṣẹ́ tí ẹ rí for 2 days àwọn fi commission project ìyá ìfẹ́ tó fẹ́ commission mi ń lọ bí 30 ní Adó-Odò Ọ̀tà nìkan 2 days kan wà fi ṣe tí wọ́n ṣe commissioning ọ̀nà commissioning kíní
hospital commissioning